Bismillahirrahmanirrahim. Ọ̀pọ̀lọpọ̀ wáyé ká fara bá lẹ́nu àmọ́ nǹkan tó ń jẹ́ ṣírkù ẹbọ ó dẹ̀ nẹ́sẹ̀sì kí yàn mọ̀ tó rẹ̀lú mi ò mọ́ ó dẹ̀ kí ó gbáwẹ̀ ó ń ṣe gbogbo iṣẹ́ dáadáa nínú ẹ̀sìn ṣùgbọ́n ẹbọ ń já wọnú gbogbo iṣẹ́ dáadáa tó ń ṣe pẹ̀lú Ọlọ́run ó dẹ̀ mọ́ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ a ní láti sọ fún àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ kí lọ́wọ́ pé láti ibi tí nǹkan ti máa ń bàjẹ́ díẹ̀ díẹ̀ ọ̀la ni Monday àbí ó ń bẹ nínú àwọn ọmọ Nàìjíríà wa mo máa ń rí status ẹlòmí àwọn lọ ṣe àwọn kí ní gbẹ́rọ máa fi ń ṣe fíìmù tó máa ń to owó ẹyọ sára ẹ̀yẹn káwùrì owó ẹyọ ẹ máa rí ẹlòmí àgbè status ẹ̀ a ní òní ọjọ́ ajé kájé ṣe kìíní kan fóun ẹlòmí àlọ́ kó owó ẹyọ aya fọ́tò owó ẹyọ á kó sórí status ẹ̀ àbí àfilóòdù fọ́tò lọ́la Monday nísìn ó ti ń ṣe bọ́bọ̀ díẹ̀ díẹ̀ tó bá jẹ́ wọn mùsùlùmí ìbò ní láti ẹni fún àrẹ̀gẹ̀dá ní kúrì mọ̀ká níwà alìkùrẹ́rì fọ́tò alìkùrẹ́rì ò ṣe gbé sílẹ̀ yẹ́nà tí kò síbẹ̀ wàhábù ò síbẹ̀ ràṣẹ́kù ò síbẹ̀ wàhábù ò síbẹ̀ ràmọ́rù rọ̀yíwù àwọn orúkọ ọlọ́run ọba tó da yẹ́wù ẹ̀yẹ́nà tí fún yẹ́ bá kí yẹ́ àláwù kò síbẹ̀ ọmọ mùsùlùmí wá gbé igbá àwọn igbá ìyá àṣùn yẹn tó máa ń tọwọ́ ẹyọ sí ó wá gbé igbá ó gbé sórí státùsì ó ní ajé lọ́la ọ̀la ẹ máa rí lọ́la òní ajé filé òṣèlú pé ọmọ àlè ní ẹ̀rọ tó ní pé kí ni ó ti ní ọ̀ṣẹ́ ìbẹ̀rẹ̀ ìwọ̀ nìyẹn ṣẹ́gbẹ́ tí ń gbé igbá sórí kí ní ẹ tó tẹ́lẹ̀ mi fi káwùrì tó fi ń ṣe pé òní lọ́jọ́ ajé yẹn kí ló kọ́ mùsùlùmí pẹ̀lú yẹn àwọn nǹkan tó lè fún ẹ ní ráàmà tó lè mú dáadáa máa gbá ẹ táàdì máa rí táwọn ọmọ wa wò láì tí wà lè máa gbára dábì tó wà ó lè fẹ́ àjọ olówó ẹ̀kọ́ nìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣó mọ̀ pé kí nìyẹn náà ni wọ́n fi máa sọ pé èèyàn fẹ́ ṣẹ́fà nìyẹn mo ti wọnú ẹbọ nìyẹn o ọlọ́dẹ̀ ti sọ fẹ́ pé ní aláha aláyẹ gìfíra á ń yóò ṣe rákà bí i wẹ́ẹ̀ gìfíru máa ń dúnà sáàlì kàlìmọ́ ẹ̀yẹ ṣá o ọlọ́dẹ̀ bí ẹ̀ṣẹ̀ kan níbi ní forí jìyàn láyẹ gìfíra èmi ọlọ́run àwọn mi ní forí jìta ni á ń yóò ṣe rákà bí i ẹni tó ṣe bọ́ fẹ́mi ọlọ́run orí láti fò orí kìíní owó ẹyọ ta ló lówó ẹyọ tí wọ́n ná mọ́ àwa gbé sórí státùsì WhatsApp yẹn ó ń yí lè mi máa ń pè ẹgbẹ́ ní máa ń yí báyìí èmi máa ń pè ní ó yí ẹ̀rí àbáwọn ẹlòmíì wọ́n sọ àfá àdọ́lọ́ wọ́n sọ àwọn ṣéhù dọ́lọ́ wọ́n sọ bùkádà dọ́lọ́ gbogbo ẹ̀dá bẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ̀tí ń bàjẹ́ díẹ̀ díẹ̀ wọn ní kí a máa rẹ̀sìpẹ́tì àwọn afá o ọlọ́run sọ nǹkan tó lè jẹ́ àwọn afá wa àwọn ẹni ọlọ́run wà aláìní àwọn ìyá àláhí láàáfún àléyìn wọ́n àwọn yá sàánúnà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn kọ́ pàdé ní pé ibi tí wà tí wọ́n ti ń ṣẹbọ irú àwọn ẹ̀dá tó jẹ́ pé wọ́n ní wọn kí wọn àárọ̀ wọn kí wọn zúrí wọn kí ásí wọn kí mọ́gúrúbì wọn kí ìṣáì tẹ́bọ́ wọn bí èrè lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ wọ́n wá sọ fún yín pé ṣéwù àwọn àbí bùkádàmọ̀ kàrámà àfá àwọn ti gbé ìlú sórí pé ẹlẹ́bọ̀ nìyẹn mo bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní o ẹ̀gẹ́ o ti pé irú ènìyàn tó pé ẹ̀sìn àti ó ti mẹ́ẹ̀ torí pé kí ni ẹ̀sìn wà ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Ìsìlámù bẹ̀rẹ̀ látorí pé kí ni wà á rí pé kẹ́lìmọ́tò ṣàhádà ó ṣíwájú ìrun ìdí tó fi ṣíwájú ẹ̀ ni pé ó gbọ́dọ̀ kọ́kọ́ ẹni tó máa kírun ọkọ̀ ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ mọ́ ló bí fà wáyé lórí límọ́ sàlẹ́yìn alẹ́sẹ̀dẹ̀ àṣọ́dá àti ìzáhùnà ọkọ̀ ẹ̀ tó gbọ́dọ̀ mọ́ ni pé o ti kọ́kọ́ sọ fọ́lọ́ pé ashhadu an la ilaha illallah wa wahdahu la sharika lahu o ti sọ fọ́lọ́ pé o gbà fọ́lọ́ tán o gbà fọ́lọ́ Muhammad o tún wọ́n sọ pé la ilaha illallah oníbòsọ́bà mí oníbòsọ́ láfi wí ẹ̀ olóòrùn dá ogun àgbáláyé oníwé àti pé oṣù wọ́gbà pé òjíṣẹ́ náà lọ Muhammad ọlọ́pàá ẹgbẹ́ ọ̀pá ànábì dáadáa olóòrùn Muhammad olóòjíṣẹ́ ẹ̀ so first step méjèèjì yẹn tó bá ti kọ́kọ́ gbà náà wàá ṣe wà súnmọ́ ipò fẹ́ kírù tó rẹ̀ tó bá ti gba kálímọ̀ ṣàwádà ọkọ̀ ẹgbúdọ̀ mọ́ kìí ṣe kẹta ó ti gbà fọ́lọ́run yẹn lára kálímọ̀ ṣàhádà ní nǹkan márùn-ún yẹn ti jáde alìmánù billahi wal màláíkà wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar wà á gba kádàrá wà á gba ọjọ́ kẹyìn wà á gba àwọn prọfẹ̀tì wà á gba àlùfẹ́árì wà á gba kólú kálímọ̀ la ilaha illallah wà á rí wà ṣáàrì wà á gbà lọ́jọ́ tí ebi bá ń pa ẹ́ tí gbogbo kan dẹ̀ ọ̀yọ́yọ́ o ti sọ fọ́lọ́run pé o ti gbà ọjọ́ tí gbogbo kan bá ní o ti gbà fọ́lọ́run ni o gẹ́ẹ̀tì ẹ̀ àwọn èèyàn wọ́n wá ń da gbogbo ẹ̀
pọ̀ ààrí aláàjì àbá àfá àṣẹ́hù tó ń wà nínú ẹgbẹ́ máa fún ẹláyà rẹ̀ ní sí o tó dẹ̀ kírun ó dẹ̀ wà nínú ẹgbẹ́ awo ó dẹ̀ wà nínú ẹgbẹ́ ògbóni ó dẹ̀ wà nínú ẹgbẹ́ àjẹ́ ó wà nínú ẹgbẹ́ kẹgbẹ́ abẹ́ni mùsùlùmí lórí àwọn míì lọ Mẹ́kà àwọn míì ìrọ̀ àwọ̀dà lọ Mẹ́kà mùsùlùmí sàníwá àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń practice ẹ̀ tí wọ́n wá lọ ń jọ ẹgbẹ́ ó ti ṣẹ́bọ́ ó ti pẹ̀lú mí lọ́lọ́run o ọlọ́run dẹ̀ èyí tí ó ti tó wá tẹ̀ pé yàn mí lọ́lọ́run yẹn ṣọ́ ó fèsì yẹn yẹn ó ti lọ ń ṣàfiwé ó dẹ̀ èyí tí kó máa fi nǹkan wé o àwọn ọmọ tí ò lówó ó ń bẹ nínú àwọn aláàjì ó ń bẹ nínú àwọn àfà ó ń bẹ nínú àwọn ìmáàmù ó ń bẹ nínú àwọn ṣéhù tó máa tún sọ fún yín ẹ lọ bá gbogbo ṣàdúrà fún yín ni o a tún wá sọ fún yín pé ẹ̀yin ní ẹ máa jẹ́ 8 minutes lórí WhatsApp a wá sọ fún yín pé àti bẹ̀rẹ̀ náà fún yín àti kíní àwọn ọmọ fẹ́ gbé yín rìn nǹkan nínú ayé àdúgbò lè ṣe ìmáàmù náà ní àbáfà rẹ̀ èyí láti jà sí ẹ o kò sí nǹkan tó gbé ẹni o ń lọ ní ẹ o ẹ̀sìn ẹ ti ń lọ ní ẹ o tó bá ti kúrò pé ó fún ẹ ládùúà ó lè fún ẹ láwẹ̀ ó lè fún ẹ lọ́dún ẹni ibi táwọn èèyàn ti ṣẹbọ fún ọ ẹni omi ìgbọ́n ṣẹbọ látara ìyàwó ẹ̀ torí pé kí gbogbo táwọn sọ láńsọ yìí kò gbàgbọ́ gbogbo táwọn pẹ́rẹ́ntì ẹ̀ sọ fún kò gbàgbọ́ gbogbo táwọn ọ̀gá ẹ̀ sọ fún kò gbàgbọ́ gbogbo táwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún kò gbàgbọ́ àmọ́ gbogbo nǹkan tí ìyàwó ẹ̀ bá sọ fún ló wà lọ tí ìyàwó ẹ̀ ẹ má ti lọ kí ìrùdarí ẹ bọ́ ló ń ṣe yẹn o ti mú nǹkan nínú ọlọ́run ẹlòmíì àwọn ọba ló fi sọ́lọ́run gbogbo nǹkan tí ọlọ́run tó lọ́rọ̀ bí wọn kò tẹ̀lé àmọ́tọ́ bàbá ní pé kó má sùn lónìí ọba tó jẹ́ pé ọba mẹ́rin láàrin nílẹ̀ Yorùbá tó jọba mùsùlùmí èmi ò fi ṣe lẹ́ṣọ́ kìíní ó tọ́ ní ọba mélòó gbogbo wọn tó bá ti lọ bìlọ́ǹgì sí kàkà bìlọ́ǹgì tó lọ́run àtàná fi fẹ́ kó wà náà ni pé al-Islam ọmọ yóò tẹ̀ kíkẹ́ rẹ̀ ní ìsìlámì dínà fọ́lá ìyókè bọ́lá mi níhùn wọ́n wà fílẹ̀ ayé láti fi náà àásìrì náà kò sí bìlọ́ǹgì kan mọ́ ibi tó bìlọ́ǹgì sí òun ẹ̀sìn Islam kí wá dà àwọn màtíríẹ̀sì ṣe pé àwọn bìlọ́ǹgì mi èyí human part ni màtíríẹ̀sì ibi tó bìlọ́ǹgì sí ń bò mí understand human part bẹ́ẹ̀ ṣe máa jẹ́ èèyàn gbé bẹ́ẹ̀ ṣe lẹ́yìn wọ́n fi oòrùn àwọn ọmọ yáyà sẹ́ ṣùgbọ́n nínú Islam human part àwọn items tó ní òun náà lè pèrè hánì òun náà ní kó máa ṣàṣkáàrù òun náà ní kó máa gbàwẹ̀ bí i Monday and Thursday Monday and Wednesday òun náà ní kó máa ṣe dáadáa àtàwọn òfin tọ́lọ̀ fi lélẹ̀ pé ká tọ́jú àwọn òbí kó dẹ̀ máa kí wákàtí márùn-ún kó máa lọ sí